um ó ga jù ó ga jù ẹ̀yin èèyàn mi. Àṣé téèyàn bá ń yọ́ nǹkan burúkú ṣe, nǹkan burúkú náà á tún máa yọ́ ṣe. Ó ga o. Wọ́n ní olè tí ìkè, that is Tóbi tó lọ bá kábíyèsí, tó lọ disgrace ara ẹ̀ láì ṣe kábíyèsí ní Ọ̀jájá mall lénìí torí kábíyèsí àti Naomi jáde. Wọ́n nígbà tán bọ́ńdùlẹ̀ síta, ó wá lọlé. Wọ́n nígbà tí kábíyèsí àti ìyàwó ẹ̀ wá dé láti ibi tí Ọ̀jájá mall, wọ́n níṣe ni Tóbi lọ́ba ló tún lọ gbéjà kọ kábíyèsí. Eníyì òun ò ní gbà, Naomi òun ò ní gbà, kábíyèsí òun ò ní gbà. Ẹ lọ disgrace òun, ẹ lọ ṣe nǹkan tí plan kábíyèsí nìyẹn. So òun ò rí kábíyèsí máa wojú ẹ̀. Naomi nìkan ló gba gbogbo nǹkan tó yẹ káwọn máa ṣe láàfin. Naomi nìkan lẹ̀ ń ṣe fún. Òun ò ní gbà o. Òun ò ní wá waste time o. Kí kábíyèsí má worry. Ṣorí àwọn ìbejì yẹn, òun máa gbá àwọn ìbejì yẹn, òun máa gbé padà sí ọ̀dọ̀ boyfriend òun. Òun máa gbé ọmọ yẹn lọ fún àwọn yẹn lọ fún boyfriend òun. Boyfriend òun tó kúkú ti ń claim ẹ̀. Òun sọ pé kábíyèsí lónìí. Kó lé ní kó máa ká àwọn ọmọ yẹn, ó máa kó lọ sí ọ̀dọ̀ boyfriend òun. Ó máa gbé fún wọn. Wọ́n ní kí ló sọ eléyìí sí o, kábíyèsí ni. Òun dúró dọjọ́ òní pé bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan òtítọ́ á bà. Kóhun ti sọ pé ó máa fẹnu ara ẹ̀ sọ, ó máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Ẹnu ẹ̀ náà ló máa fi sọ nǹkan tó ń ṣẹlẹ̀. Òun kàn dákẹ́ láti yẹjọ́ yìí. Pé kóhun tí ẹ̀ máa wò pé ọjọ́ kan ajọ́jọ́ kan táṣìírí ẹ̀ máa tú. Ó ní sìn, àṣírí ò ti wá tú báyìí. Ìtọ́ sọ pé òun ni ẹ tó wá bá òun claim àwọn ìbejì. Nígbà tó ń ṣe paternity, wọ́n ní 50% máa yẹn ní ti kábíyèsí, ẹni tí boyfriend yẹn lórí àwọn ọmọ yẹn. Kìíní kan ṣe gbádákodo. Òun dẹ̀ ní kó lọ ṣe paternity test káwọn jọ lọ sí onírárá ìwọ wá ń sá. Ìwọ wá ń ṣe pé àṣírí ẹ̀ ti tú. Òun ti mọ̀ pé àwọn ọmọ yẹn ò ṣètò òun. Kẹ́ máa gbọ́ wọn rìn. Alẹ́ lè bá ṣe ń gbọ́ o. Wọ́n ní kábíyèsí sọ pé òun ti mọ̀ pé òun ò lè keep ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ sínú ilé o. So òun sọ pé now pé òun ti lọ ṣe investigation ẹ̀ láti ìgbà tí bọ̀bọ́ yẹn ti wá disturb òun pé òun lòun láwọn ìbejì. Pé nígbà tóun ti lọ ṣe thorough investigation, wọ́n sọ pé kò sígbà kan rí tí Tóbi lọ́ba finú ṣoyún. Pé irọ́ ló ń pa, pé ó bẹ surrogate pé kó bá òun gbé oyún yẹn. Pé tó wá pé irọ́ pé àṣírí ẹ̀ máa túbọ̀ máa mú òǹtọ̀hún jáde látàkúrẹ́ wá. Pé òǹtọ̀hún wà lákúrẹ́. Wọ́n máa táṣírí ẹ̀, ó máa ṣe kíní. Wọ́n lò lóyún rí débi pé kíní. Pé ó mọ̀ pé ó ní artificial pregnancy tó máa ń ṣe. Pé wọ́n lò nǹkan tó mọ̀ lọ gbé síkùn ẹ̀ tó wá ṣò fún wọn pé lóyún. Wọ́n ní irọ́ ló pa. Kò sí pé ẹni tó ṣe surrogate yẹn kó wà ní Àkúrẹ́. Pé thank God pé wọ́n nìkan ló fẹnu ara ẹ̀ sọ, ó dẹ̀ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Wọ́n níbi tó ti ń sọ àti àwọn alàgbà. Wọ́n ní company àlẹ́kẹ̀ẹ́. Wọ́n ló ń pariwo tó ń sọ̀rọ̀, lóun fẹ́ disgrace Naomi, fẹ́ disgrace kábíyèsí. Wọ́n ní kábíyèsí fúnra lára rẹ̀ ó disgrace ẹ̀. Pé lénìí pé ṣe bó ń lé mi káàkiri, wọ́n ló fẹ́ máa decide nǹkan tí fẹ́ máa ṣe láàfin fún ìyẹn ìwọ tó jẹ́ pé àṣírí ẹ̀ ti tú everywhere. Ó lóun kàn bẹ́ẹ̀ dé mọ́ bẹ́ẹ̀ ni pé òun sọ pé ọjọ́ kan ajọ́jọ́ kan táṣírí ẹ̀ máa tú. Ǹjẹ́ kò ti ń tú báyìí? Ǹjẹ́ ìwọ nìkan ti fẹnu ara ẹ̀ ṣe rẹ̀ báyìí? Wọ́n ní ẹni yẹn pé wọ́n sọ pé òun lòun gbóyún. Naomi kí ló ń jẹ Tóbi lábà gbóyún kankan. Pé àwọn ìbejì yẹn kì í ṣe ti kábíyèsí. Kábíyèsí lóun ti mọ̀. Wọ́n níṣe ni Mariam àti Ashley wọ́n lanú lẹ̀ pé àtàwọn alàgbà. Wọ́n ní àtàwọn alàgbà tó wà nítòsí gbogbo wọn. Pé bí gbogbo wọn ṣe lanú lẹ̀ pé So wọ́n ní before you know ti ṣe ni Tóbi lọ́ba sáré wá kúnlẹ̀ ẹsẹ̀ méjì tó wà ń bẹ kábíyèsí. Kí bá kábíyèsí jọ̀ọ́ kó pa òun sílé kó má pa òun síta.
ó máa lọ ṣe paternity yẹn kó lè dá kábíyèsí lójú. Kábíyèsí nígbà tó ń sọ pé kò jẹ́ ká lọ ṣe paternity, ṣe bóun sá káàkiri ó lóò ṣe. Ó ní ẹ pé ńsìnyí òun máa lọ ṣe, irú tí kábíyèsí sọ yìí, òun máa lọ ṣe kó lè ní ìdánilójú fún kábíyèsí pé kábíyèsí ló lọ́mọ. Kábíyèsí ni ohun tí tó bá ṣe yẹn, pé tí ó bá jẹ́ pé òun ò tí prove gbogbo nǹkan yẹn, because ẹnu ẹ̀ ṣàfihàn tó ń fẹ́ nu ara ẹ̀ sọ pé báyìí ni, pé báyìí ló ṣe. Pé ṣùgbọ́n evidence yẹn kúnlẹ̀ rẹpẹtẹ pé òun dúró de ìjọ́ táṣìírí ẹ̀ máa tú pátápátá. Tó jẹ́ pé ìwọ nìkan máa fẹ́ nu ara ẹ̀ gbé ló máa sọ pé bẹ́ẹ̀ báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí. Ara báyìí tó sọ fún òun pé òun máa fẹ́ nu ara ẹ̀ sọ, òun náà ló ti sọ lé ní. Pé ayé ẹ̀ ti bàjẹ́, wọ́n ní ṣe ni. Tóbi wá ní kàn jọ kí kábíyèsí jọ kó pa àwọn sílé kó má pa àwọn sóde. Kó jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ kó má tí ì sọ jáde. Ṣẹ́rí paternity yẹn òun máa lọ ṣe. Kábíyèsí ní tó bá ṣe ó better fún ẹ. Ṣùgbọ́n tó bá ṣe ó ṣe rẹ̀ because gbogbo àṣírí ẹ̀ ti kún ọwọ́ òun. Wọ́n ní ṣe ló bẹ̀bẹ̀ o, ó fẹ́ bẹ̀bẹ̀ pa ẹ̀. Wọ́n ní so yẹn pé Tóbi lọ́ba olóyún látàárọ̀ ṣúlẹ̀. Àṣé oyún ta rí nínú screen yẹn. Wọ́n ní oyún artificial pé lóríṣiríṣi oyún ló wà. Àwọn kan máa fi blow sí, àwọn kan máa fi artificial bí rọ́bà òyìnbó tó ń ṣe. Wọ́n ní very costly ní kíní. Wọ́n máa fi deceive àwọn ọkùnrin pé àwọn lóyún. Wọ́n tó wá ti fi ẹlòmíràn dẹ̀ máa gbé aṣọ síkùn. Wọ́n ní different way. Bówó ẹ̀ wá ṣe ga sí bẹ́ẹ̀ náà ló máa plan kíní yẹn sí. Tí kíní yẹn dẹ̀ máa dàbí eré. Bó tán bó kù pé ṣe ni Tóbi lọ́ba. Wọ́n ní Tóbi lọ́ba ò máa gbálẹ̀ ló bá tún ní sùn yọ̀bọ̀. Pé kábíyèsí má ṣe bẹ́ẹ̀. Kábíyèsí jọ nítorí Ọlọ́run. Kábíyèsí pa àwọn sílé má pa àwọn sóde. Pé kábíyèsí kó jọ òun ò ní ṣe irú ẹ̀ mọ́. Kábíyèsí ni èmi fẹ́ kó máa continue máa ṣe. Àṣírí adé continue máa tú. Bóyá ò torí òun bá ìyàwó tọ́lọ́run yàn fún òun látọ̀dọ̀ ọ̀run. Òun bá ṣeré, ìwọ wá ní kí ni tèmi láti bá ṣeré. Ìwọ ló bá mi fẹ́ ni. Àbó wà bẹ́ẹ̀ ńgbà tí mò ń fẹ́. Àbó bẹ́ẹ̀ láàfin. Àbí báwo ni tiẹ̀ ṣe jẹ́ tó bá sọ tó ń pariwo lé òun lórí ní ìgboro pé wọ́n ní tẹ bá rí disgrace tó disgrace kábíyèsí. Ó dídì ọba. Ọmọ tí ò ní mánà yìí tó ń disgrace tó ń pariwo lé lórí ní ìta. Pé enough is enough. Kó máa fi Tóbi lọ́ba ó máa fi jófin. Pé lè tí ń pọ̀ jù. Wọ́n ní tẹ bá rí embarrassment kábíyèsí tí Tóbi lọ́ba tó disgrace kábíyèsí ní ìgboro léni púgà o. Wọ́n ní kábíyèsí ò rí bí fojú sí. Ó tún dé ààfin ó tún ṣe gbangba yà. Ó wá sọ pé nǹkan tó máa ṣe fún kábíyèsí ó máa gbá àwọn méjì yẹn wá gbé lọ fún boyfriend o. Ṣé kábíyèsí ń wá ọmọ tó yẹn? Ṣé àwọn èèyàn gba ẹni tí ò bá gbọ́? Ọlọ́run ló máa dùn ní kí Naomi kó ti bí ọmọ fún kábíyèsí, kó ti bí ọmọkùnrin fún kábíyèsí nínú ààfin. Torí kábíyèsí fẹ́ Naomi ní iṣu lọ́ka, ó fẹ́ wọnú ààfin tó dẹ̀ ń ṣàbíamọ fún nínú ààfin. Tí ò bá jẹ́ wọn bá wà ní kì í ṣe kábíyèsí ló máa tún bí Tadé ní káwọ̀. Kẹ́dẹ̀ máa wo àwọn tó bí ńgbà tí ó wà ní young boy ńgbà tí kábíyèsí tó young ńgbà tó wà ní school. Òun ló bí àwọn Atádéọlá àti Adéwàmíwá. Pé kábíyèsí ló bí gbogbo àwọn yẹn nígbà tó ṣe kí n later ló wá fẹ́ ìyàwó tiẹ̀ gangan. Ìyẹn èyí tó wá jẹ́ Naomi tó fẹ́ sílé. Pé ó wá fẹ́ sílé. Ìyẹn gangan wá. Ìyẹn wá. Kábíyèsí kí ló ń jẹ́ Naomi Ọlọ́run máa bless ẹ̀. Á bless ẹ̀ ní bó ṣe mú ìtìjú kúrò ní ojú kábíyèsí. Ó mà ṣe o. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tí kábíyèsí ń rò ní láti máa sọ pé Naomi òun ò lè fi ilẹ̀ kó dẹ̀ ní jẹ́ kí ìyà jẹ ọmọ yẹn. Torí wọ́n ti fi ìyà jẹ Naomi tẹ́lẹ̀. Kábíyèsí àtàwọn àlè ẹ̀ àwọn kan kó bẹ́ẹ̀ wọ́n fi ìyà jẹ Naomi tẹ́lẹ̀. Torí ẹni kábíyèsí fi ń fà á mọ́ra dáadáa tó ń bẹ̀ níbi tó ti máa gbẹ́bẹ̀ tó dẹ̀ ń ṣàpọ́nlẹ̀ níbi tó ti máa rí. Gbogbo àwọn onísọkúsọ tó ń sọ pé Naomi bínú jáde, Naomi kúrò. Mọ nǹkan tó ju ọmọ yẹn rí. Nǹkan tẹ́yin ò lè gbà ẹ wá fẹ́ fi máa lọ ọmọ nìkejì. Naomi try o.
Kábíyèsí ẹ kú oríire. Ẹ túbọ̀ tọ́jú Naomi. Gbogbo ẹnikẹ́ni tó sọ pé kí ẹ má tọ́jú Naomi, tó ń jowú Naomi, tó sọ pé kí ni Naomi ń wá lẹ́gbẹ̀ẹ́ àbí kí lẹ̀ ń wá lẹ́gbẹ̀ẹ́ Naomi. Ọlọ́run ló máa dójú tì wọ́n. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Orúkọ Jésù Olúwa wa. Àmín. Èèyàn ẹ bá mi share, kí ẹ bá mi like. Kẹ́dẹ̀ máa fi túkù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.